ẹ máa yọ́nú sí mi, ẹ máa yọ́nú sí mi. Ìyọ́nú Ọlọ́run ọba, ìyọ́nú Ọlọ́run ọba la ó máa rí. Máyégún gbogbo ilẹ̀ Yorùbá ó ti wá rí ìyọ́nú Ọlọ́run ọba báyìí o. Lọ́dọ̀ Àwùjalẹ̀, aṣíwájú gbogbo Ìjẹ̀bú land, ọba wa fi K1 the ultimate jẹ olórí gbogbo ọmọ ọba Ìjẹ̀bú land. Máyégún oyè yá mọ́rí. Gbogbo àdúrà tí ìyá rẹ̀ ń ṣe fún ẹ a máa mú ẹ, ò ní kúkú ọ̀wọ̀wọ́. Bó ṣe ń ga yìí ò ní wálẹ̀. K1, gbogbo nǹkan ẹ tó ti ń da kò ní dìbàjẹ́. Ìwọ ti móyè yìí jẹ náà, ìwọ pápá, ìwọ ọ̀nà. Olórí ọmọ ọba gbogbo Ìjẹ̀bú. Àlùbáríkà, olórí, K1 the ultimate. Lọ́balọ́ba níjòyè níjòyè tó lówó tọlọ́rọ̀ lọ péjú síbẹ̀. Àlùbáríkà yìí ò lè wọ mi. Olórí ọmọ ọba gbogbo Ìjẹ̀bú. Ire a máa wọlé gbogbo wa o. Gbogbo ẹ̀yin ọmọ náà ẹ máa forí balẹ̀ fún ìyá yín. Ẹ gbàdúrà òbí. Àdúrà òbí tẹ́ bá ń gbà á máa mọ́ yín. Congratulations. Congratulations.
Dami, ẹjọ́ yẹn. Ẹ máa bọ̀. Ẹjọ́ yẹn. Ẹyẹ ẹyẹ ọmọ ẹjọ́ yẹn. Ẹyẹ ẹjọ́ yẹn. Fẹ́mi. Ẹjọ́ yẹn. Ẹyẹ ìwọ kọ́ sí ṣáìtì. Àmín. Yeah, mo wà nílé kí wọ́n lọ wá sí bàbá wa lè àdúgbò yìí o.